Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ níbi tẹ́ bá ti ń wò mí. Gẹ́gẹ́ bí àṣà mi, nǹkan tí ò lè fúnyàn. Ọlọ́gbọ́n nìkan ni mo pè. Ẹni tó ní ọgbọ́n, tó ní àgbọ́yé, tó tún ní àròjinlẹ̀. O ní láti ní ọgbọ́n, kó ní àròjinlẹ̀, kó tó lè wo program mi. Ẹ jọ̀ọ́ tó bá jẹ́ pé àkọ́kọ́ leléyìí tí o máa wo program mi, ẹ bá mi share, ẹ bá mi like, ẹ bá mi tag gbogbo àwọn olórí ògbóni, gbogbo àwọn olórí òṣùgbó, gbogbo àwọn olórí awo àti gbogbo àwọn tó gbọ́ Yorùbá pátá, tó mọ̀ pé ẹni yìí gbọ́ Yorùbá, ó gbọ́ ìjìnlẹ̀ nǹkan tó ń pè ní Yorùbá. Òun ni kó bá mi tag sórí program yìí. Ifá, òwe àti ilẹ̀ Yorùbá. Ifá, òwe àti ilẹ̀ Yorùbá. It should be Ifá, proverb and Yorùbá land. Mo rí nǹkan tó ń ṣẹlẹ̀ lórí ayélujára nípa oríṣiríṣi ìtàn. Bó ṣe ń sọ ìtàn Oòduà, ló ń sọ ìtàn Ọ̀rànmíyàn, ló ń sọ ìtàn Aláàfin, ló ń sọ ìtàn Ààrẹ Ọ̀nà Kakanfò, ló ń sọ ìtàn Awólẹ̀, Àwùjalẹ̀, gbogbo ẹ̀. Òótọ́ ni gbogbo nǹkan tó ń sọ. Wọ́n ní ẹni tó bá máa jẹ ogúnkógún, ó máa pa ìtàn kítàn. Wọ́n dẹ̀ ní ọmọdé ẹni tó bá béèrè ọ̀rọ̀ ló fẹ̀ díẹ̀ gbọ́. Ọ̀rọ̀ òkèrè bí ò bá lékan ó máa dín. Gbogbo ìtàn tẹ́ ń sọ lórí social media káàkiri pátá ni mò ń rí, ni mò ń kà. Kò sí ìtí mi ò gbàgbọ́, kò dẹ̀ sí ìtí mo gbàgbọ́. But láàrin èmi àti ẹ, be yourself. Kó tó lè gbọ́ program mi, tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ kó gbọ́. Yá mi létí inú ẹ kó bá mi fi gbéyàwó ọ̀rọ̀. Ọ̀rúnmìlà, Odùduwà, Ọ̀ọ̀ni, Aláàfin, Ṣàngó, kí gbogbo wọn tó ṣe ilé ayé, ìtàn Yorùbá ti ń bọ̀, ìtàn Kúùtù Òjíire ti ń bọ̀ tipẹ́. But nítorí pé kò sí àkọọ́lẹ̀ ni àwọn ẹnìkan ṣe mú ìtàn yẹn lọ manipulate. Tí ará Yorùbá máa sọ ìtàn, wọ́n máa sọ ìtàn yẹn sí ọ̀dọ̀ ara wọn. Tí ará Ifẹ̀ bá máa sọ ìtàn, wọ́n máa sọ sí ọ̀dọ̀ ara wọn. But láàrin èmi àti yín, nípa nǹkan tí Ifá sọ, nípa ìtàn, nípa òye àti nípa kí ló kọ ẹ̀, òwe táwọn bàbá wa filẹ̀, ó jẹ́ ká mọ̀ pé Ifẹ̀ ni orírun Yorùbá. Kò wá kí ń ṣe Ifẹ̀ tí à ń wò yìí, kò kí ń ṣe Ifẹ̀ yìí, ni Ifẹ̀ ò dáyé. Ibẹ̀ kọ́ ni mò ń lọ. Ẹ fẹ́ mọ̀, Ifẹ̀ tí à ń sọ yìí kọ́bọ̀, Ifẹ̀ náà ni ibẹ̀ ń jẹ́. Kò dẹ̀ jìnnà sí Ifẹ̀ ilé, ibẹ̀ ni Ifẹ̀ ò dáyé. Ifẹ̀ tí Ọ̀rúnmìlà gangan ti ṣayé. Ifẹ̀ tí gbogbo àwọn irúnmọlẹ̀ wá rọ̀ wá tó gbà. Igbó Olódùmarè ṣì wà, igbó tó ń pè ní igbó Olódùmarè, ẹ̀yìnkùlé igbó Olódùmarè ṣì wà ní ilẹ̀ Yorùbá. But because of superstition, a kì í believe lórí ara wa. Oníkálùkù wá jáde, wọ́n sọ ìtàn Ifẹ̀, wọ́n sọ ìtàn Aláàfin, wọ́n sọ ìtàn tẹ́ ń sọ òótọ́ ni o, mo believe lórí ìtàn yẹn. But kí ni òwe Yorùbá sọ, kí ni Ifá sọ nípa ilẹ̀ Kúùtù Òjíire? Àwọn àgbààgbà lọ wọ́n bọ̀, wọ́n ní pé ọmọdé gbọ́n, àgbà gbọ́n la fi dálé Ifẹ̀ sílẹ̀. Òwe nìyẹn. Tí ẹ bá kí Ifá dé ibì kan, ẹ máa rí pé ibi tí Ifá ti sọ̀rọ̀, babaláwo, ògbóni, ẹ̀yin onífá, ṣé ẹ mọ̀ pé Ifá inú bíbí wà, Ifá ìwà dẹ̀ wà. Tó bá ní ìwà lọba àwúre, inú bíbí mi ò fiṣẹ́ mi rán ẹ, ẹ̀dọ̀ fùfù mi ò bẹ́ lọ́wọ́ ẹ̀. Ní ayé ìwáṣẹ̀ tí àwọn baba ńlá baba wa, oníkálùkù ó dàbí ọmọ kékeré tó máa ń tètè bínú. Tẹ wá lọ gbé agbára fún un, agbára pé ó lè sọ òkè dilẹ̀, ó lè sọ ọ̀sán di òru, ó lè pàṣẹ fún èèyàn kó gbẹ lórí òró kó dẹ̀ gbẹ. Ẹ wá fún un ní oríṣi agbára yẹn.
èèyàn kan wá bínú ó wá ṣe agbára yẹn lò. Ṣé ẹ mọ̀ pé bí àlọ́ bá lọ àbọ̀ ń bọ̀ ni? Ní ilẹ̀ Kúùtù Òjíire, Olódùmarè ọba fún wa ní agbára tó pọ̀. Àwọn àgbẹ̀, àwọn ọdẹ, wọ́n rí àṣírí oríṣiríṣi nínú igbó tí wọ́n kó wá sí àárín ìlú. Tó jẹ́ pé ẹ rí awo, ọdẹ, àgbẹ̀, ó ní nǹkan tó pa wọ́n pọ̀ ní ilẹ̀ Yorùbá. Ọlọ́gbọ́n o, olóye o, ẹ tẹ̀lé mi ká lọ, ẹ yá mi létí inú yín, a fẹ́ kán ságbá mi ọ̀rọ̀. Ọlọ́gbọ́n nìkan ni kó tẹ̀lé mi, tó bá ti lọ kó padà lẹ́yìn mi. Tí ẹ bá wo àwọn orúkọ kan ní ilẹ̀ Yorùbá, àwọn orúkọ yẹn kò kí ń ṣe orúkọ lásán o. Orúkọ ọmọ nìjánu ọmọ. Ilé làá wò ká tó sọmọ lórúkọ. Bí ilé bá sọ ni bí ò sọ ni àwọ̀ là ń wò. Ìrínisí nìṣe ni lọ́jọ́. Òwe tí mo pa yẹn, ọlọ́gbọ́n nìkan ni kó understand mi. Tí ẹ bá lọ wo nǹkan tí gbogbo ẹni mo ti ń sọ màá gbogbo ẹnikẹ́ni pátá tí Olú bá ti wà ní orúkọ ẹ̀. Awo Olú wà, awo Oṣó wà, awo Ọlá wà, awo Ògbóní wà, awo Oṣó wà, awo Àlùkò wà, awo Ẹyẹ wà. In example, ìwọ tó bá ń jẹ́ Olú, example ìtumọ̀ Olú mean ni funfun, pure. Ó yá, ó ń jẹ́ Olúborí. Olú ó borí, pure ló máa borí. Ó ń jẹ́ Olúgbèmí, òótọ́ ó gbèmí ló jẹ́. Ó ń jẹ́ Olúfúnmi, ó ń jẹ́ Olú. Gbogbo ìwọ tí Olú bá ti mọ̀ nínú orúkọ ẹ, Olú mú ni pure, funfun. Ìwọ ń jẹ́ Olú òwọ́n nínú orúkọ ẹ. Ìwọ ń jẹ́ Ọlá òwọ́n nínú orúkọ ẹ. Ìwọ ń jẹ́ Ifá òwọ́n nínú orúkọ ẹ. Ìwọ ń jẹ́ Oṣó òwọ́n nínú orúkọ ẹ. Ìwọ ń jẹ́ Adé òwọ́n nínú orúkọ ẹ. Ìwọ ń jẹ́ Balógun òwọ́n nínú orúkọ ẹ. Ìbà lórí ogun ló ń jẹ́. Orúkọ ọmọ nìjánu ọmọ. Ẹ̀yin Yorùbá, ẹ̀yin ọmọ Kúùtù Òjíire, agbára tí Olódùmarè fún wa ní ilẹ̀ Kúùtù Òjíire ó ju nǹkan tẹ́ ẹ̀ ń rò lọ o. Ọlọ́run, nígbà tí àwọn amúnisìn tọ́pẹ́ àwọn colonial master nígbà tí wọ́n dé sí ilẹ̀ Kúùtù Òjíire, àwọn ọlọ́pàá àṣà àti ṣe wá dà tá à ń pè ní culture. Kí là ń pè ní culture? Ṣé rí ìwọ tó bá máa understand ọ̀rọ̀ mi ò ní kó ṣẹ́fá, lọ wádìí Ifá ni mò ń sọ. Àní kò sí nǹkan náà ní orí ilẹ̀ ayé tá à ń gbé yìí ní ilẹ̀ Kúùtù Òjíire tí Ifá ò tí ì sọ̀rọ̀ nípa ẹ̀. But nítorí pé a máa ń dẹ̀já, àwa la ní ká sọ̀rọ̀ míì kójúmọ́ tó mọ́, ká sọ̀rọ̀ ànádì bá míì kójúmọ́ tó mọ́. Àwa la ní lọ́wọ́ ní ilẹ̀ Kúùtù Òjíire. Ní àárín èmi àti ìwọ tí òun wo program mi yìí, ìjọba ti ṣòfin cybercrime. Mo sọ nínú program mi kan pé mo kí gbogbo ẹ̀yin tí social media máa gbé lọ sí ẹ̀wọ̀n. Mo dẹ̀ kí gbogbo ẹ̀yin social media máa là. Mo dẹ̀ kí ẹ̀yin social media máa tẹ́ pé ó máa pa depression. Torí social media tẹ́ ń wò yìí, ayélujára tẹ́ ń wò yìí, ìwọ tó bá máa jẹ́ pé ìwọ ló fẹ́ máa sọ̀rọ̀ lórí ó yẹ kó lọ rúbọ ẹnu. Olúbọ̀bọ̀ tí ibọ̀ bá bẹ ẹnu, ó máa wá sórí ayélujára, wàá máa bà tèèyàn jẹ́, wàá máa pàṣì wrong information, wàá máa bẹnu àtẹ́lu èèyàn, privacy èèyàn wàá gbé wá sórí ayélujára. Nǹkan tí ò rí wàá máa sọ, ó máa cause confusion. Inú mi dùn báyìí ìjọba ti ṣòfin o. Bóyá ọ̀rọ̀ ẹnu ẹ ló máa là, bóyá ọ̀rọ̀ ẹnu ẹ ló máa pa, bóyá òun ló máa gbé ẹ dẹ́wọ̀n, ó kù àtijọba. Ibẹ̀ kọ́ ni mò ń lọ. Ìjọba mi ò bá yín fà, mi ò ta sí yín. À ń sọ̀rọ̀ nípa ẹ̀yin ọmọ Kúùtù Òjíire tí ẹ̀ ń jà lórí ayélujára. Ọba kan ju ọba kan lọ, ìjòyè kan ju ìjòyè kan. Ẹ wá bẹ̀rẹ̀ sí ń sọ ìtànkítàn. Mi ò ní kẹ́ má sọ ìtàn. Tí ẹ bá fẹ́ rí bàbá ìtàn tó ju ìtàn lọ, ìtàn òtítọ́ ní ilẹ̀ Yorùbá, ẹ lọ wá òwe kẹ́dẹ̀ lọ kọ́ Ifá. Ifá sọ ìtàn wa. Ọlọ́run, Ifá sọ ìtàn wa. Bẹ́ẹ̀ ni, àti Ọ̀rúnmìlà àti Oòduà àti Ṣàngó, gbogbo wọn kò kí ń ṣe Ṣàngó. Ṣàngó orúnmọlẹ̀ ó yàtọ̀ sí Ṣàngó èèyàn o. Àwọn orúnmọlẹ̀ wa, ẹbí tí o bá máa wá ìtàn ilẹ̀ Yorùbá, tó bá máa wá ìtàn ilẹ̀ Yorùbá, ẹ má sọ pé
ẹ kò gbọ́ lóòrèfé ọlọ́run. Èṣù láàrin ògiri òkò, ẹ lọ wá ìtàn ẹ lọ wo nǹkan tí Ifá sọ nípa èṣù, ẹ lọ wo nǹkan tí Ifá sọ nípa Ṣàngó, ẹ lọ wo nǹkan tí Ifá sọ nípa Ọ̀ṣun, àrá, gbogbo mọ̀lẹ́ pátá, gbogbo wọn pátá ni Ifá sọ̀rọ̀ nípa wọn nígbà tó ń rọ̀ wá sílé ayé. Ògún ló lànà fún gbogbo àwọn mọ̀lẹ́ wá sáyé, Ògún ni, Ògún ló la ọ̀nà. But bóyá bí kinní yẹn bóyá ń sound pé báwo ló yẹ jẹ́ superstition ni, tó bá yẹ pé superstition lóòótọ́, àkàrà ojúde bàbá tiẹ̀, àkàrà ojúde bàbá ẹ̀ ò kí ń níyọ̀. Ìwọ máa sọ tiẹ̀, mi máa sọ tèmi. Ìjẹ̀bú ní ìtàn, Òṣogbo ní ìtàn, Ìbàdàn ní ìtàn, Ilé-Ifẹ̀ ní ìtàn, gbogbo ilẹ̀ Yorùbá pátá la ní ìtàn, la ní nǹkan tó bí nǹkan tí orúkọ ilẹ̀ wa fi ń jẹ́. But nítorí pé ẹ fẹ́ jogún kógún, ẹ wá ń pa ìtàn kítàn, ẹ̀yin lọ́balọ́ba, ẹ̀yin ládéládé, ẹ wá mú oyè, ẹ mú oyè ìdílé, ẹ fi oyè ẹ fi oyè ẹ fi ń jìnkí àwọn àtọ̀húnrìnwá. Ẹ dẹ̀ mọ̀ pé òfin ilẹ̀ wa sọ, mi ò fẹ́ sọ̀rọ̀ òfin o, torí èmi gan ò mọ òfin. Bẹ́ẹ̀ ni, ìlú tá à ń gbé tá à mọ òfin tó dè wá, tá à mọ òfin tó tú wa, thank God báyìí sìn adúpẹ́ fọlọ́run, wọ́n ti sọ òfin tó tú wa àti tó dè ẹ̀ tí ì sọ tán o. Mọ ọ̀rọ̀ tó máa pass, mọ information tó máa pass through social media, ìyẹn ò tí ì ju tiwa, kò tí ì ju nǹkan tó yẹ kó lè control lọ. Wọ́n ní àwọn nìkan wá jáde pé àwọn ìjọba wọ́n fẹ́ fi òfin, wọ́n fẹ́ fi mú àwa youth mọ́lẹ̀ ni, wọ́n ò fi mú àwa youth. Ó bọ́ sórí social media, ó tan kámẹ́rà síwájú, bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀. Kí lẹ evidence ẹ? Kí ni ẹ̀rí ẹ? Ọ̀rọ̀ tó ń sọ, ọ̀rọ̀ personal tó ń du èèyàn lọ́kàn, ó dẹ̀ gbé wá sórí social media, ó dẹ̀ fi ń mọ̀ọ́kẹ́ èèyàn, ó fi ń ba tèèyàn jẹ́, ó wá ní kí ìjọba máa mú ẹ. Information tí o mọ̀ pa ẹ̀, wọ́n ní wọ́n pé nínú wọn ní wọ́n pé ó gbé wá, ó bẹ̀rẹ̀ sí pass wrong information fún àwọn èèyàn, ó fẹ́ da ìlú, ó wá ní kí ìjọba máa mú ẹ. When they stress corruption, corruption started treating between me and you. Ó wá ìdí òfin, ó mọ̀ nǹkan tó ń sọ̀rọ̀ ń pa ẹ̀, ó dẹ̀ wá sórí social media, ó bẹ̀rẹ̀ sí blackmail àwọn èèyàn. Ẹ má bínú ẹ̀yin, ibẹ̀ kọ́ ni mò ń lọ, mò ń sọ̀rọ̀ nípa àwọn ọmọ kóòtù ojíire. Ìtàn tí wọ́n mọ̀ ló ń sọ o, ìtàn tó gbọ́ ló ń sọ, nǹkan tó kà ló ń sọ. Tẹ bá mọ ọba tó ti jẹ before Aláàfin yìí, tẹ bá mọ ẹni tó ti jẹ Ọọ̀ni before Ọọ̀ni yìí, nígbà tí ìtàn wa ń yí padà, nígbà tí ọ̀làjú ń dé, ó pa nǹkan kan rẹ́nu ìtàn wa, nítorí pé ẹlòmíín fẹ́ jẹ ogún kógún, ó wá ń pa ìtàn kítàn nítorí agbára tó ti ní láti ọ̀dọ̀ ìjọba. Ẹlòmíín wà educated, ẹlòmíín wà religious, ẹlòmíín wà dẹ́gbẹ́. A ní gbogbo àwọn tó wà lórí social media kó ṣùgbọ́n èèyàn kó ṣe àwọn tó wà lórí social media ló normal, wèrè pọ̀. Ẹlòmíín wà dẹ́gbẹ́ tíǹkì ni ẹ̀, tó bá gbọ́ ọ̀rọ̀ ó kàn máa dán into conclusion. Orí social media mo ti rí àwọn èèyàn tó máa ń báyàn ronú, àwọn àwọn abẹ́ ronú. Ọlọ́run, ẹ̀yin ìjọba, iṣẹ́ tẹ fẹ́ ṣe é sì pọ̀ gan lórí àwa ọmọ ẹ̀dá ènìyàn, especially àwa ọmọ kóòtù ojíire. Ọlọ́run, kò ń ṣe gbogbo ẹni tẹ́ ẹ̀ rí títì tó ń rìn lọ lọ́tún lósì ló normal. Trauma, depression, ó ti pọ̀ nílé ayé, ó ti pọ̀ nílùú. Bẹ̀ẹ̀ má wàá ti torí bẹ́ẹ̀, nítorí nǹkan tó ń dùn ẹ́ lọ́kàn, nítorí nǹkan tó ń bà ẹnu jẹ́, wàá máa fi wà sẹ́lòmíì. Oníkálukú jáde, ẹ bẹ̀rẹ̀ sí ń sọ ìtàn nípa ilẹ̀ Yorùbá. Gbogbo ìtàn tẹ́ ń sọ lèmi náà ń gbọ́, ó ní mò ń fọkàn bá lọ, but ìyálàyà ìtàn nípa ilẹ̀ Yorùbá Ifá ló sọ. Àwọn bàbá wa sọ̀rọ̀, wọ́n ní bí àlọ́ bá lọ àbọ̀ ń bọ̀. Ṣé tiẹ̀ kí ń gbé ọ̀rọ̀ Yorùbá yẹ̀ wò ni, àbí ẹ máa ń fi proverb àwọn bàbá wa ṣeré? Ẹ jọ̀ọ́, question yẹn fẹ́ kẹ́ bèrè kíkẹ́ dá mi lóhùn. For example, Yorùbá ní tí a bá lé ewúrẹ́, tí ewúrẹ́ bá sá wọlé alágídí, tí a bá padà lọ́nà, ìyà tó yẹ kó jẹ alágídí, ìyà tó yẹ kó jẹ ewúrẹ́, ó máa padà wá jẹ tí ó ń lé ewúrẹ́. Ṣé mo sọ dáadáa? Wọ́n ní pé tí a bá lé ewúrẹ́ wọlé alágídí, ó yẹ ká padà sẹ́yìn, ká padà lọ́nà, torí tí a bá padà, ìyà tó yẹ kó jẹ ewúrẹ́, ó máa padà wá sọ̀kalẹ̀ sórí ẹni tó lé ewúrẹ́. Kò kí ń ṣọ̀rọ̀ ewúrẹ́ là ń sọ̀rọ̀ ń pa ẹ̀ o,
but bí òwe yẹn ṣe lọ làwọn bàbá ṣe sọ wọ́n ní bẹ́yẹ bá ṣe lọ la ṣe ń sọ̀kò ẹ̀ gbogbo ọ̀rọ̀ ló lésì kò kí n ṣe gbogbo ọ̀rọ̀ la máa ń fèsì fún yára gbọ́rọ̀ lọ́ra fèsì ọ̀rọ̀ àwọn bàbá wa ni ìwọ tó bá máa ráyé gbé ìwọ tó bá máa rí ayé yìí gbé o ní láti gbọ́ Yorùbá kó ní àgbọ́yé nípa nǹkan tó ń sọ àìlágbọ́yé èdè la fi ní problem òun ló ń jẹ́ ẹ̀là ló fi dífá fún pé tí babaláwo bá dífá tó bá máa tú ifá yẹn fún ẹ ó ní láti pe ẹ̀là tí ò bá ti pe ẹ̀là kí ẹ̀là rọ̀ wá o ò lè rí ọ̀rọ̀ yẹn tú rubbish ló máa tú ẹni tó bá máa tú ọ̀rọ̀ fún ẹ kò ní gbọ́ ẹ yé o wá sí ọ̀dọ̀ èèyàn wọ́n ní bó ṣe ń lọlé kó lọ bẹ ìyá ẹ o ò gbọ́rọ̀ yẹn délẹ̀ o ti ní pé àjẹ́ nìyá ẹ maybe you don't understand what they told you yes òun ló ń jẹ́ ẹ̀là yẹn ló ń jẹ́ Jésù òun ló ń jẹ́ ànábì Ìsá according to research according to bó ṣe ń kí Ifá whether you read Bible whether you read Quran whether you are an Ifá tó bá ka Bible tó ka Quran tó ké wá gbé ọ̀rọ̀ yẹn sí ọ̀rọ̀ orí ẹ kó wá fi òwe Yorùbá kó fi tú ọ̀rọ̀ òwe lẹ́ṣin ọ̀rọ̀ lẹ́ṣin òwe tí ọ̀rọ̀ bá sọnù òwe la máa fi wá ọlọ́gbọ́n nìkan ni mo pè ẹni tó ní ọgbọ́n tó ní àgbọ́yé tó tún ní àròjinlẹ̀ orí kó tó lè gbọ́ ọ̀rọ̀ Yorùbá o ní láti ọkọ̀ appreciate culture ẹ kó believe inú ara ẹ kó dẹ̀ bínú fún ní ìtàn yín nígbà tí o bá ti gbà mí gbọ́ o ò lè gbọ́ Ọlọ́run ọba gbọ́ Ọlọ́run o ò gba èmi gbọ́ ẹni tó bá tara àlẹ́ ẹ̀ lọ́pọ̀n kó lórí rà lọ́wọ́ mọ́ ẹni tó tara àlẹ́ ẹ̀ fún gan ò ní nígbàgbọ́ lórí ẹ̀ mọ́ mo ṣe máa ṣe program lórí nǹkan tá à ń pè ní faith ìgbàgbọ́ mo ti ṣe but màá tún continue tí ẹ bá mọ nǹkan tó ń pè ní ìgbàgbọ́ ní èmi ní ìgbàgbọ́ lórí ìjọba tó wà lórí àlééfà báyìí kó máa ṣe ìlú táwa yìí dáadáa Ọlọ́run gbọ́ but ó kàn jẹ́ pé ẹni tó bá máa fọ ìlú ó ní láti fọ ìyá àti bàbá ẹ̀ mọ̀ òun ló ń ṣẹlẹ̀ olódodo tí ń kú sípò kà ẹ̀ẹ́dẹ̀ ní kú sípò pa mo ṣeré kò gbèmí ó lọ́wọ́ kàkánú ni Ọlọ́run mo ṣe oore kò gbèmí ó lọ́wọ́ kàkánú ni ẹ jẹ́ ká yọ politics ẹ jẹ́ ká yọ tribalism ẹ jẹ́ ká yọ religion like be yourself be pure be truthful to yourself má rò bàjẹ́ sọ́mọlàkejì má ṣe ìbàjẹ́ má wo ìbàjẹ́ má gbi ẹ̀bùn ìkà báwo lẹ́ ń sọ ẹni bá gbìgbìn ìkà ọmọ ajẹ́ ń bẹ̀ a ó bẹ ẹ̀ṣẹ̀ bàbá wò láti hàn kínní but because you have a belief that pé once you do bad you are going to báwo o máa lọ gbàdúrà fún forgiveness that was why trauma ara lórí ẹ pé máa bà tẹni ẹni jẹ́ máa lọ tọrọ àforíjì ẹ̀ṣẹ̀ báwo ló yẹ possible o fẹ́ bà tèmi jẹ́ o dẹ̀ ní kọ́lọ̀ má bà tiẹ̀ jẹ́ mo fẹ́ bà tiẹ̀ jẹ́ o dẹ̀ ní kọ́lọ̀ má bà tọ̀tá mi jẹ́ mo fẹ́ bà tọmọ ẹ jẹ́ èmi náà dẹ̀ bímọ òbí ni ẹ òbí lèmi náà mò ń wá burú sọmọ ẹ mo dẹ̀ ń wọra sọmọ tèmi like báyìí kí ló tẹ máa ń ronú báyìí náà ẹ wá ń jà àsìkò táwa yìí láti unite láti dá farapọ̀ gbogbo ọmọ ilẹ̀ Yorùbá pátá gbogbo ọmọ kùtù ojíire wọn Nàìjíríà sòótọ́ pẹ̀lú ara ẹ sòótọ́ pẹ̀lú ọmọlàkejì ẹ sòótọ́ pẹ̀lú alábàágbé ẹ sòótọ́ pẹ̀lú ìjọba lóòótọ́ ní ìgbà kan àwọn ìjọba ò sòótọ́ pẹ̀lú wa o Ọlọ́run ìjọba ò sòótọ́ pẹ̀lú wa ń gbà kan èmi náà mọ̀ ẹ sòótọ́ pẹ̀lú wa àsìkò tẹ fẹ́ sòótọ́ yìí ìlú tẹ fẹ́ fọ̀ yìí ẹ máa kọ́ àwọn èèyàn gan-an àwọn èèyàn lágbára Ọlọ́run lágbára Elédùmarè lágbára ọgbà ẹ̀yìn tẹ̀wọ̀n program yìí wọn ò ní fúrárí bọ Nàìjíríà tí Nàìjíríà bá máa da tán kò ní da lẹ́yìn wa o ojú wa ló máa da mò ń bọ̀ mi ò tí ì dé ọ̀rọ̀ nípa nǹkan tí Ifá sọ Ifá proverb àti ilẹ̀ Yorùbá mò ń bọ̀ mi ò tí ì dé.